Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ Joyce Blog lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi ni ẹ gbọ́ ohun tí brọ́dà wa yìí tó ń sọ lórí ọ̀rọ̀ tó ń lọ náà. Ẹ má jẹ́ ká tí ìbá wọn bú ìjọba o torí pé ní èèyàn ló sọnù wàláì kì í ṣe ẹ̀mí ẹranko ní òkè òkun lẹ́ńlẹ́mẹ̀ yẹn tí ẹ̀mí ẹranko bá sọnù lójijì èèyàn bá wọn dẹ́jọ́ ká tó wá sọ ẹ̀mí ìgbà èèyàn ìdí tẹ́ ẹ̀ tí ìbọ̀rọ̀ bá wọn bú ìjọba nìyẹn ta ni ká tiẹ̀ dálẹ́bi gan-an ṣé Alhaji Hamzat Oríyọmí ni ká fẹ̀bi fún ni olórí ẹ̀yin ọmọ ẹ máa bọ̀ ọ̀fọ̀ wà nílẹ̀ tó fẹ́ ṣe fẹ́yìn ọmọ kéékèèké ṣé ni tó fi lẹ́tọ̀ọ́ sẹ́bi nìyẹn àbí Queen Naomi aṣoore tó lè padà di bímọ lọ́wọ́ ṣóun ló lẹ́tọ̀ọ́ sẹ́bi àbí pírísípà léèwé tó ní mo gbà yín lálejò nígbà tí mo mọ ní tẹ́ ẹ fẹ́ fi ṣe ta ni ká fún lẹ́bi ẹ má gbàgbé òwe Yorùbá o tó ní pé àwọn èèyàn kì í fi oore san oore ìgbà tá a bá dẹ̀ fi wé kà ló yẹ kíyàn ṣe kíni ló yẹ kíyàn fi san àdánwò tó dé bá Oríyọmí Hamzat àtàwọn ẹmẹ̀wà rẹ̀ kò ní kémi má wọṣọ bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní kíwọ náà má wọṣọ kò ní kó má jẹun kò ní ká má sùn wàláì ìyàwó àti àwọn ẹbí àtàwọn ọmọ wọn nìkan nìbànújẹ́ wọn pọ̀ jù torí àhámọ́ tí àwọn olólùfẹ́ wọn ṣe kíni tó wà wọn á ní pé kẹ́ ẹ má tí ì bá wọn bú ìjọba torí pé ẹ̀mí èèyàn ló sọnù kì í ṣẹ̀mí ẹranko ìjọba tó fi wọ́n pamọ́ torí òbí àwọn ọmọ tó kú ni o níjọba fi wọ́n pamọ́ o àtẹ̀bí àwọn ọmọ tó ṣe kíni tó kú ló jẹ́ kí ìjọba ṣe kíni ló jẹ́ kí ìjọba fi wọ́n pamọ́ torí àárín òbí mi náà àwọn ọmọ tó kú yẹn pé tó ti sì sọ pé ha wọ́n fa àwọn ọmọ mi ṣògùn owó ni o wọ́n làwọn ọmọ mi ni o wọ́n ti sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bíi pé àwọn kọ́ ló fẹsẹ̀ ara wọn rìn lọ síbi tó ti lọ gbà kan eléyìí ní ìjọba fi ṣe kíni ló fi fún wọn pamọ́ ṣùgbọ́n ṣé ilé ìfinipamọ́ tó wá jẹ́ ilé èèyàn bí ṣó jẹ́ ilé èèyàn bí eléyìí làdánwò tí máa ń ṣẹlẹ̀ sí gbogbo aṣoore tó bá ti ń ṣoore kó máa retí àdánwò níbẹ̀ bẹ́ẹ̀ ni ṣé wàá rẹ̀ ìwòlíì tẹ ebi ń pa lásìkò yìí tẹ ẹ fẹ́ jẹun lásìkò yìí tó já sí pé yìí ń ríran lásìkò yìí tẹ ẹ tí ì rí ṣòro Nàìjíríà ṣùgbọ́n ìṣòro tẹ́yìn máa ń sábà ríran sí nígbà tádánwò bá ti dé báyìí lẹ́yìn tó máa ń ríran ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má torí pé ẹ fẹ́ jẹun ẹ fẹ́ tẹ́ǹdì kẹ má lọ sì jẹ o kẹ má lọ sì mu o ìṣòro tó dé bá Nàìjíríà ẹ lọ ríran sí bá a ṣe máa kúrò níbẹ̀ kẹ́ ẹ lọ́mọ yàtọ̀ tí ń bẹ láàrin àdánwò àti àdántán kí gbogbo wa ṣe kíni ká lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni èyí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ òun ni pé ihun tó ní kálukú gbọ́dọ̀ máa bẹ Ọlọ́run fún àwọn tí nǹkan yìí ṣe ni pé àdánwò ni kọ́lọ́run ṣe kọ́lọ́run má ṣe ní àdántán ìyẹn ló yẹ ká máa bẹ Ọlọ́run torí pé ìjọba ò ṣe kẹ́mi lé lórí wọ́n lè yọ wọ́n sílẹ̀ wọ́n dẹ̀ lè fi wọ́n pamọ́ náà ni nítorí pé ẹ̀mí èèyàn ló sọnù kì í ṣẹ̀mí ẹranko tó bá ṣọmọ tiẹ̀ kí ló wì tó bá ṣọmọ tèmi kí ló wì kódà kí gbogbo òbí àwọn ọmọ jáde pé àṣẹjọ́ mọ́ o ìjọba ó sì fẹ́ ṣèwádìí tó yẹ kí wọ́n ṣe tàbá wọn ló ń ṣẹlẹ̀ sílùú míì kí ni wọ́n rí ṣe sí ó ṣẹlẹ̀ sílùú gbá kí ni wọ́n rí ṣe sí ìlú Èkó ìlú Ìbàdàn ìlú Ìlọrin àtàwọn ìlú míì kan ń bẹ tó já sí pé tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí wọ́n wá o ẹ má dẹ̀ gbàgbé àwọn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí sẹríbírìtì táwọn èèyàn ṣe kíni
táwọn èèyàn mọ̀ ni gbogbo ọgbà ló máa lọ ń gbẹnu sí máikrófóònù lọ́dọ̀ Oríyọmí Hamzat á ní ẹgbẹnu sí máìkì àwọn èèyàn náà fẹ́ kóun náà gbẹnu sí máìkì òun náà dẹ̀ ti lọ gbẹnu sí àdúrà mi ni pé Ọlọ́run á bẹ̀ ọ́ àdánwò ni kó jẹ́ fún má jẹ́ kí ó jáde tán má jẹ́ ó gbẹnu sí máìkì lọ́sọ̀run àti gbogbo ẹni tó bá ṣàmì àní gbẹnu sí máìkì lọ́sọ̀gbà ẹ̀wọ̀n o bìjáyí Sayyidul Wujudi Annabi Muhammad Rasulullah Amin. I love you all.